Orúkọ mi ni Lawal Sarafadeen. Mo ń ṣiṣẹ́ ní ilẹ̀ Libya. Láti bóyá bí ọdún 6 sísìn ni mo ti lọ sí ilẹ̀ Libya. Tí mo ti bá àtijẹ àti mu lọ pé kí ìgbésí ayé kó lè dẹrùn fún ìyàwó àti ọmọ. Ọlọ́run dẹ̀ ṣàánú mi, mo bójú rere Ọlọ́run pàdé. Mo bẹ̀rẹ̀ sí ní fi owó ránṣẹ́ sí ọmọbìnrin. Bóyá ẹ tọ́jú ara yín, ẹ tọ́jú ilé. Ẹ kọ́ ilé, mo fi ilẹ̀ yẹn lẹ̀ ní ilẹ̀ ni. Mo ní láti fún ní God pé lọ máa kọ́ ilé. Ẹ̀dẹ̀ ń fowó ránṣẹ́ bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ ń fowó ránṣẹ́ láṣẹ Ọlọ́run. Ìgbà tí mo máa lọ tí mo máa dé, ọ̀tọ̀ ni tí mo rò, ọ̀tọ̀ ni tí mo bá. Mo ti kọ́kọ́ ń gbọ́ fìrìnfìrìn, bọ̀ mo dẹ́tí, mo farabalẹ̀ pé kí n lè bá rí òótọ́ kó má jẹ́ pé máa ja ìjẹ̀bi. So ìgbà tí mo dé, ìjọ tí mo kọ́ dé níwájú ilé àtọ́lọ́run rọ̀. Pé ọmọbìnrin yìí, mo ní ìjọ wo ló ti rí nǹkan àlejò ẹ̀ kẹ́yìn? Ó lóun ti ṣe kó tó di pé mo dé because èmi ti gbàgbé, ó ti kúrò lákàyè mi. Ó lóun ti ṣe kí n tó dé. Mi rò pé mo ti lò 2 months tí mo délé. Ní last week mo bá kòkòrò kan ní ara ẹni tó jẹ́ ex mi, former wife mi. Mo bá kòkòrò kan lára ẹ̀ tó jẹ́ pé kòkòrò yẹn affect mi náà. Ex wo? This is the woman that I'm seeing, sir. Ó máa sọ̀rọ̀ bíi pé ìyàwó yín ni. So ìgbà tó wá sọ fún mi, mo ní ọmọbìnrin yìí ó ti ń di tọ́sẹ̀nù, kí ló tó fa problem yìí. Ó lóun ti lóyún já many months. Ó lóun ti lóyún 2 months. Mi ti lò 2 months. Ó dẹ̀ lóun ti lóyún 2 months. Mo ní jẹ́ kí n kọ́kọ́ bẹ́ẹ̀ treat kòkòrò yẹn ká tó wá gbé calculation yẹn. Ní ìjẹta ó pè mí pé mo ní mo wà, mo ní mo ti fẹ́ délé. Ibi tí mo ti lọ ló gbé báìkì wá bá mi, ó gbé mi àjọ lọ. Tí àwọn èèyàn dẹ̀ ń jọ sọ fún mi pé bí a ṣe jọ ń sọ̀kalẹ̀ táwọn wọnú ilé, ó ní ọkọ ẹ̀ tuntun ló ń tẹ̀lé wa débẹ̀ yẹn. Tí wọ́n náà dẹ̀ ti fẹ́ block ẹ̀ pé bọ̀ àwọn tó filẹ̀. Ìgbà tí ó wá di ní alẹ́ àná, mo kàn ṣeré lọ sí junction Ayégún yẹn kí n padà wánú ilé. Ó ní ọmọ mi pè mí pé dádì mi níbo ni ẹ wà, àwọn guys 4 kan wà nílé wa. Mo ní kí ló ṣẹlẹ̀? Ó ní wá bá mọ́mí òun fà ní. Mo ní kí náà ṣe fún níwọ̀n sí kankan fún un, ìwọ́n kọ́ ó ní wọ́n náà. And ó ti lóyún fún mànú yẹn, oyún tó ń sọ fún mi pé mi ni mo ní. Ó ti lóyún fún mànú yẹn nínú ilé yẹn náà, ilé tí mi ti fara kan sùn, ibẹ̀ ni wọ́n ti wọ́n bára wọn sùn nínú ilé tí wọ́n jọ ń sùn bẹ̀, tí wọ́n jọ ń jí. Wọ́n lé àwọn ọmọ mi síta, wọ́n kó lọ wọn lọlé ìyá wọn gbà mí. Àwọn ọmọ yẹn mú nà wọ́n pé báwo lọmọ kékeré ṣe máa jí tó máa romi randa àdúgbò káàkiri. Ẹgbẹ́ wo yín kẹ́ máa kàwé yín, mò ń tan jẹnẹrétọ̀ fún yín tí ò bá síná kẹ́ wo fíìmù. Kí ni wàhálà yín? Musa ń na àwọn ọmọ yẹn pé káwọn ọmọ yẹn kan lè gbọ́ ọ̀rọ̀ kí wọ́n má máa rìn káàkiri. Pé ilé ní compound kí lẹ̀ ń bá káàkiri. Àṣé ìwà tó ti fi kọ́ àwọn ọmọ yẹn tó bá ti di pé ọkọ fẹ́ wálé, wọ́n da àwọn ọmọ síta. Àwọn ọmọ máa bá ti wọlé. Ìwà yẹn ló wá ti the attitude àwọn ọmọ yẹn tó yẹ pé wọ́n rí change mọ́. Bọ́ bàbá kí ni mo fẹ́ fàyọ ni pé lẹ́yìn alẹ́ àná yẹn bọ́ ọmọ yẹn ṣe pè mí, mo wá ń sáré bọ̀ nílé. Bí mo ṣe ń sáré bọ̀, mo dé ẹnu estate yẹn, mo bẹ̀rẹ̀ sí ní pariwo fáwọn èèyàn pé ẹ gbà mí, olè tó ti wọlé lẹ́ẹ̀kejì o. Òun náà ló pè mí gbà yẹn pé olè wọnú ilé yẹn, wọ́n kó lé yẹn. Bóyá mánu yẹn náà jọ plan yẹn o, àbí òun ni àbí mánu yẹn ló wá kó lé yẹn. Mo ná 500,000 lọ́dún náà láti fi tún ilé yẹn ṣe. Ó ní wọ́n gbé góòlù wọn lọ, mo sanwó góòlù yẹn. So mánu yẹn ní láti wá máa claim ipò yẹn òun ló wà nù ẹ̀. Àwọn 4 ni wọ́n wá, wọ́n múra láti wá pa mí. Mánu yẹn dẹ̀ tún jẹ́ kó yé mi pé nǹkan kékeré ni mo ti rí, omi ti rí nǹkan kan. Mọ́tò ẹ̀ wà nínú àdúgbò ta CCS. Mi mọ̀ bóyá nu owó mi náà ti ra mọ́tò. Mọ́tò ta ni? Mọ́tò mánu ọkọ̀ yẹn. Okay. Ó wà nínú àdúgbò tó wà ń bẹ́ẹ̀ dì sí. Kò tí kúrò. Bóyá nu owó mi náà ti ra mọ́tò. Tí mo bá bọ́ ṣù tó wà lẹ́sẹ̀ mi, mo kàn fapọ́ sí ni o bàbá o. Ẹsẹ̀ ti bàjẹ́ o. Wọ́n nà mí eyín mi sẹ́ o. Àwọn wo? Àwọn àlè. Àwọn 4 ni wọ́n wà o. Bọ̀ Ọlọ́run ṣe mí lọ́kùnrin tó strong. Ní bóyá wọn bá gbé mi sínú boot kí n máa lọ ni, I don't know. Bàbá mo fẹ́ kẹjọ́ nítorí tọ́lọ́wọ́ bá ẹ̀mí mi kò secure kò safe torí mánu yẹn ló máa padà wá. Gbogbo àwọn èèyàn náà dẹ̀ sọ ẹgẹ́ lórúkọ ẹ̀, bóyá àsán bí kan ọmọ mi mọ sọ́ọ̀lì mu ẹ̀. Wọ́n ní àwọn tọ́jọ́ ń lura wọn yẹn ipò ẹ̀ tó bá ti fẹ́ pa wọ́n á pa wọ́n á dẹ̀ tún lọ PCC pàtì ẹ̀ta. Bó tí mo bá wà láyé mo yìí máa ọ́zù máa tọ́jú àwọn ọmọ tọ́lọ́ fún mi. Ó tí mo sì fẹ́ kẹ́ bá mi bẹ̀ wọ́n nìyẹn o, kàn jẹ́ kí life mi safe. Kọ́mọbìnrin dẹ̀ máa lọ́nlọ́ ẹ̀ Aisha Bọ́lárìnwá. Owó tí mo sẹ́ndì láti Libya tí ó bá wọ 20 million tí tóbi Ọlọ́run bá fi kó tún lé. But mo believe kí ní kan pé tó bá jẹ́ mi ni mo ṣe mistake, statement of account wa o tí ó dẹ̀ lè parẹ́ láti ọdún tí wọ́n ti ń sanwó yẹn láti Libya. Orúkọ tẹ́ bá ti bá tó bá ti jẹ́ English name àbí Igbo name, èmi ni mo sanwó yẹn láṣẹ Ọlọ́run. Ẹ mọ̀ pé a lè rá àwọn míì tó máa jórúkọ Yorùbá bóyá wọ́n sanwó sàkántì ẹ̀, bó tó bá ti jẹ́ English name àbí tó jẹ́ Igbo name, èmi ni mo sanwó yẹn láṣẹ Ọlọ́run. So kàn jẹ́ ká gba statement of account yẹn
ká wò wálẹ̀ iye tó bá jẹ́ kẹ́dẹ̀ lọ́ba wa fálù létí wọ́n kọ́ 1 flat. ọmọ mélòó ni wọ́n bí fún yín? ó bí ọmọ méjì fún mi. méjì. bẹ́ẹ̀ ni ọkùnrin kan obìnrin kan bọ́ bóyá tá a bá lọ sí blood test bóyá obìnrin yẹn lè change I don't know bọ́ ọkùnrin yóò certain. ẹ̀yin lẹ́ni. nami bọ̀nà it's my blood my typical blood torí ọmọ yẹn lọ́lọ́run fi ṣe gàrí tí àmì tí wọ́n fi rí mi pa. níjẹta yẹn bàbá géńdé mẹ́rin lórí èmi nìkan mo wá ń bi léèrè pé kí ni problem kí lẹ wá sí ń bíbà yìí kó tó di pọ́rọ̀ yẹn change ọmọbìnrin láti máa sọ fún mi pé kò sí wàhálà ó dẹ̀ kó bàtẹ́ ó dẹ̀ ń sá lọ. àdégé ńlá fi kún bàbá mo ní owó kan lọ́wọ́ ẹ̀ mo yá 370,000 àbí 360,000 àǹtí ẹ̀ ó gba 50,000 lọ́wọ́ mi tí ó yá wúmánù yẹn òun fún rẹ̀ náà ló lọ fọwọ́ ẹ̀ kó fún un bí mo ṣe fẹ́ ra àwọn nǹkan mi gbà kó kọ́kọ́ fún mi ní káàsì mi àdégé mo ní 200,000 nílé yẹn mo kó wá láti Libya mo rà ní 2,000 dinar lọ́wọ́ ẹni tí mo ti rà tó bá fẹ́ kí n pẹ́ nìyẹn máa pè é nìyẹn nínú owó yẹn mi jẹ́ kó rí i pé bóyá jọ́ mi mo lè nídìí owó tí ò ní sí around màmá mo ti wá yọ owó yẹn náà yọ ná bí 45,000 mo kó 150,000 in bulk lánàá 5,000 yẹn ni mo bá mo pé sí àmọ́ àdúgbò tí wọ́n wà nínú mátà yẹn wọ́n ní kí n tú gbogbo nu wardrobe pé bóyá òun ló mu pamọ́ mo tú gbogbo nu wardrobe yẹn gbogbo aṣọ yẹn ni mo tú sílẹ̀ mi rí 150,000 again náà lé. ok ẹni tí ó wá ká yín mọ́lé yín yẹn kí ni porúkọ ẹ̀. ẹ̀gẹ́ òun náà ló máa mọ fún lè mọ ẹ̀ ọmọ yẹn dẹ̀ mọ sàn lè mọ ẹ̀ toró ní ìyàwó ẹ̀ kan ó ń tìṣì ìyàwó mánu yẹn ó ń tìṣì ní sukuu àwọn. ṣé rí ibi tó kọ́kọ́ le jù ń bi ọ̀rọ̀ yẹn ó ní bí ẹ̀mí yín. thank you sir. àti ẹ̀mí àwọn ọmọ yín. bẹ́ẹ̀ni sir. ìyẹn kọ́kọ́ wà ó le díẹ̀ torí pé a lè sọ pé kí ni wọ́n ṣe. wọ́n lè ṣe mẹ́wàá. tíyẹn bá wà láyé tó anyway mi lè sọ pé wọ́n lórí láyà ó ní ọ̀rọ̀ tíyàwó yín bá wọn sọ. torí gbogbo tán ṣe inú ilé mi náà ti ń ṣe. ṣáájú àkókò yìí bóyá nípa ilé nǹkan kan. mánu yẹn sọ̀rọ̀ yẹn thank you sir. ó ní nígbà tí mánu yẹn máa sọ ní station ó ní 1.5 years táwọn ti jọ wà nìyí tó dẹ̀ tí ò dẹ̀ kì í síbẹ̀ ó ní torí gbà yẹn tó ń kọ́ sáìtì yẹn lọ ó lòun ló ní sáìtì yẹn. mánu yẹn níbẹ̀ ló ti mọ̀ ó pè mí fún ọ̀rọ̀ ilẹ̀ kan ilé yẹn completed building ni ẹni yẹn sick ó ní kí n wá ra mo ní mo mẹ́ni yìí pé mùsùlùmí ò kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o mi lè ra mánu yẹn ní láti mọ́rọ̀ yẹn jáde padà pé ọmọbìnrin ló lọ ra ó fowó mi kọ́ sáìtì lọ mo dẹ̀ gbọ́ pé mánu yẹn náà ní complex tí wọ́n jọ ń kọ́. so ẹ gbéra yín dé police station. ọ̀rọ̀ yẹn ti dé police station àwọn láńlọ́ọ̀dù pé sanyo ní alẹ́ àná. ok so mánu yẹn tún wá lọ mọ́lọ́pàá wá ìgé lálẹ́ àná ó fẹ́ wá mú mi. àwọn gbà tọ́lọ́pàá yẹn dé torí bọ́rọ̀ sí rí ó lọ́n tiẹ̀ láàárọ̀ ìmánu yẹn tún wá lọ station yẹn padà dídà pé ó mọ̀ èèyàn bẹ̀ yẹn wọ́n wá fẹ́ wá tó mọ́tò yẹn bọ̀ àwọn láńlọ́ọ̀dù wọn gbà wọn sí géètì àdúgbò yẹn ni mọ́tò yẹn ṣe rìmí sínú eré àwàdìsìn so bóyá tí ẹ bá bá wa fálù nǹkan yẹn tẹ mọ iye owó tí mo san láti bank bóyá èmi ni màá balance wọn ni bóyá wọn ni wọn balance mi ni bóyá owó mi náà fi ra mọ́tò ni bóyá owó mi náà fi kọ́ complex ni bóyá owó sáìtì tó ní kọ́kọ́ bóyá ń lo owó mi ni so àṣà máa rí so definitely ó ti lé ní 2 years tóun àti mánu yẹn jọ wà. ọdún kan àbọ̀ ló pé. mánu yẹn lọ́dún kan àbọ̀ bàbá sáìtì tó ń ṣe lọ́wọ́ ń gbà yẹn ó ti lé 2 years láti kó lọ bẹ̀. it's alright. Fọmílọ́mọ Dásọ́lá Bọ́lárẹ̀wọ̀n. ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí ọkọ yín sọ. bẹ́ẹ̀ ni sà. kí ni ẹ rí sọ sí. téèyàn bá rìn nílànà nǹkan wọn ní fi lọ tí èṣe tiẹ̀ wọn ní fi lọ. so gbogbo tó ń kálukú sọ àti tó jòótọ́ àti tó jẹ́rọ́ náà bọ́ba yìí ò dáa tó rán á dáa dáadáa èmi gba ibi mi lẹ́bi mo gbà ń tí mo ṣe láìda àmọ́ èmi ń lójúṣe so báwọn ò bá ṣe mọ́ èmi parí ìjà torí pé mo sì máa lójúṣe lọ́la. táwọn bá láwọn ọ̀fẹ́ yín mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin sì ń fẹ́ wọn. torí mo fi àwọn ọmọ mi màá dẹ̀ lójúṣe lórí wọn lọ́la kò ṣeé ṣe kẹ́lòmíì ṣe ìyá mi kó ṣe ìyá àwọn ọmọ mi kọ́ lọ́ọ́ mọ̀ pa mi kó mọ̀ kúrú ẹ̀mí bó tilẹ̀ wù kán di ọmọ mi mọ́ mi tó lónìí tó bá dọ̀la yóò mọ̀ mi bó tilẹ̀ wù kán kọ́rọ̀ sínú tó lónìí tó bá dọ̀la yóò kò dẹ̀ sí ní tọ́mọ mi fẹ́ sọ tí mi bá rìn lánàá rẹ̀ àtòótọ́ àti rọ̀bẹ̀ kò ní jáde àmọ́ mo gbẹ̀bí mi lẹ́bi. ẹ fẹ́ kí n gbà pé ẹ ṣe kinní yẹn ni. sá. ẹ fẹ́ sọ̀rọ̀. kò possible fún mi ṣé kí n máa sùn tó yún àlè inú ilé ni.
ẹjọ́ torí ọlọ́kùnrin ni o ṣé kí n máa sùn tó yún àlè inú ilé gbogbo ẹ tó bá ń gbọ́ wa lórí afẹ́fẹ́ o tí mo bá gbà padà sí wọn ní pa mí tó bá ń lọ́gùn fún mi wẹ́rẹ́wẹ́rẹ́ má padà kú ni o mi fẹ́ Aisha Bọ́láníwà mọ́. It's alright. mi fẹ́ ọmọ o mo fiẹ́lẹ̀ mo yọ̀ǹda ẹ fọlọ́wọ́ ọba ṣùgbọ́n tó jẹ́ bùkátà tó jẹ́ dúkìá mi tó wà lọ́wọ́ rẹ̀ ẹ bá mi gbà á kí ẹ dẹ̀ bá mi sọ fún ọkọ ẹ̀ kọ́ mọ̀ lépa ẹ̀mí mi mọ́ o torí sọ pé ẹ̀mí yẹn ò de o. àbí obìnrin tí ẹ kọ́ ilé tó dẹ̀ ní oríláyà láti máa gbé ọkùnrin wá tí àwọn ọ̀rẹ́ náà dẹ̀ tún gbé man friend wá sínú ilé yẹn tí wọ́n ti sọ ilé yẹn dòtẹ́ẹ̀lì. It's alright. so mi fẹ́ kọ́mọbìnrin pa mi o tóbìnrin bá ń yan àlè tí ò bá pa ọkọ yóò parẹ́ o bọ̀ ó yíṣì fún wọn láti pọkùnrin o mi ṣe mọ́ o Aisha Bọ́láníwà mi ṣe mọ́ ìfẹ́ ti kú lẹ́mìí mi máa bá tiẹ̀ lọ salamu aleykum fún mi lógún mi tó wà lọ́wọ́ rẹ̀. It's alright. ọmọ rẹ ọlọ́run wo gbogbo wọn ọmọ máa lọ body school tó bá tó ìgbà tí ojúṣe ọmọ bá tó wọ́n máa pè é níbi tó bá wà you will come I want to live my life alone please leave me I go get out of my life I'm tired of you I don't want you again. It's alright. It's alright. Now let me ask you this ma ẹ jẹ́ n bi yín lélẹ́yìí ma ṣé ilé yẹn lóòótọ́ ṣé àwọn ni wọ́n ní. àwọn ni wọ́n ní ilé. bí ẹ̀dẹ̀ má bínú